Ìwọ náà rí bẹ́ẹ̀. Àti driver ń gbé mi lọ láti airport. Mo wá ń sọ fún pé tá a bá ti dóṣòdì kó jẹ́ kí n mọ̀ because I used to go Oṣòdì to be this wealthy area. Ló bá ní pé Oṣòdì náà wà. Daddy, èmi láti rí bí gbogbo iná ṣe wà ní everywhere man. Nigeria is changed. Orúkọ ni mo ní láti rí wọn. Welcome back to New Lagos. So you can say that again. Daddy, our governments are really trying. Really trying. Daddy, what's that? So should we? In my suffering, in the body, when I pass in your go. Show me my wooden machine. It's you. No, boy, yes. Let's forget. Yeah. Nígbà tá à ń gbé bọ̀ láti airport lánàá. Òǹkà láti fún wa ní gist kan lórí ọ̀rọ̀ ẹni tẹ́jọ́ ń fẹ́ra yín. Ẹ̀tí ń lérò àti fẹ́ra yín. Èmi máa ti ẹ lọ bá mi yàrá lánàá. Gẹ́gẹ́ bóyá tí bá ti ẹ̀ bá sọ̀rọ̀ woman to woman bóyá àti ẹ̀sọ̀ tó gbẹ̀dà very eager to know. Àti ẹ̀mọ ẹni tó fẹ́ fẹ́. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹsẹ̀ ń dun Akínọlá. Ẹsẹ̀ ń dun ìgbà yẹn wọ́n ń bọ̀. Ẹsẹ̀ tó dùn ó pẹ́ bóyá á jiná. Daddy, ẹsẹ̀ tó ń dun Akínọlá yóò lè jù. Bàbá tẹ́lẹ̀. Ara mo fẹ́ fẹ́. Wọ́n mi ní wọ́n sọ bẹ́ẹ̀ yẹn náà. Akínọlá kì í ṣàrọ̀. It's just that kò lè rìn ní. Kò kì í ṣàrọ̀, kò kàn lè fẹ́ sí ẹ̀ méjèèjì. Daddy ẹ má sọ bẹ́ẹ̀ gbà tí ó wà ní school ni wọ́n àtàkì àti miami ti lè rẹ̀ mọ́. And moreover, ìyẹn gangan kọ́ ló yẹ kó jẹ́ priority yẹn. Bí èèyàn Akínọlá jẹ́ gangan, and Daddy you need to know, Akínọlá is a very nice person, as in he's a good guy. Nígbà tí mo wà ní London níbi tí mo tún ṣiṣẹ́, mo ní problem kan tọ́pọ̀ ọmọ mi pé mo jí owó tí mi mọ́ anything about it. Ọ̀pọ̀lọpọ̀ Akínọlá náà, òun ló bá mi san owó yẹn, if not, ọ̀tá mi ò bá ti dé rẹ̀. So, nítorí pé àárọ̀ ṣí ẹ́ lóore mo ṣe fẹ́ fẹ́ àárọ̀. Mommy, don't say that. Don't talk like that about Akínọlá. Kò Bàbá tẹ́lẹ̀. Àárọ̀ ló fẹ́ fẹ́. Ẹ̀rọ ní sọ kọ́kọ́ sí. Ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀ kò sọ̀rọ̀ mọ́.
tó ẹ pé ìyá àgbà náà ló tó ẹ tí ẹ ń bẹ̀ kọ́ ló máa fọ́rùn kẹ́ ìyá àgbà aláàbí ẹ̀ àwọn ìfẹ́ fún mi ọ̀nà mo fẹ́ kó mọ̀ pé ibi tó dé wípé ó dìgbà tí ọmọ kékeré bá dórí igi kó tó lè rí wò ibi ká gbàlagbà jókòó sí níbi pẹlẹbẹ aláwo kiri báyìí Daniela, I need you to change your mind about talking about. Let me see I can't. It's too late. I'm carrying his baby. I'm carrying his baby. I'm already 2 months pregnant for him. Àti ẹ̀dùpẹ́ pé akọni máa ṣe bí ọkùnrin. Wọ́n bá yẹ sọ̀rọ̀. Daddy, ṣé pẹ̀sì gbà nìyẹn? Ṣé mo ń trust me? Hey, it's okay.